Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́ta, oṣù mẹ́fà àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Kò sólókò lóko. Kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílẹ̀ olóńgì ni ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kò sólókò lóko. Kò sólókò lóko. Kò sólókò lóko. Bá mi gbé post wà ńbẹ̀. I found that in your room. What? Bro! Ọjọ́ wo nìyẹn dé pẹ̀lú ẹ̀? O fẹ́ bà mí lórúkọ jẹ́. Look me in the eyes when I talk to you. Ìwọ. O tún fẹ́ sọ̀rọ̀. Bukayo! Borokini. Barrister. Madam, this makes no sense at all. Kí ló ṣẹlẹ̀? Nígbà tí ẹ sọ fún mi pé ẹ need a lawyer, ẹ sọ fún mi pé ẹ ní whistleblower case. What are you talking about? I don't understand. Mo rí pé wọn ò jẹ́ kẹ́ gbọ́ news àbí. Ẹ ṣàlàyé millions mélòó ni wọ́n bá nu lé yín láàárọ̀. Rẹ̀mílẹ́kùn. Madam, this is no time tó jẹ́ pé ẹ máa fi nǹkan pamọ́. Go straight to the point kẹ́ jẹ́ ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé mo lè rí Rẹ̀mí? Rẹ̀mí? Madam, there is no time for conjugal visits. But Barrister, this is beyond the law. It is a war. Ẹni tó gún bá dẹ̀ débọ́ láti face ẹni. It is time for me to face the battle. It is my battle. It is annoying. Ó wà annoying gan. Animation, it is annoying. Madam, I know that this is really annoying. But do you want me to do my job? Madam, kó tó dì sí mo ti ní integrity láti protect. Ọjọ́ ti gorí ẹ̀ gan. Mi ò kí ń ṣọmọdé nínú iṣẹ́ yìí. Then suit yourself, Barrister. Bíbí rẹ̀ ò ṣe é fòrà. Okùn ọ̀rọ̀ yádìyẹ. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. I am disappointed and shocked right now. Irú assumption and accusation wo ni? Are you? Remy? For how long ni wọ́n ti arrest me that you're just coming now? It took a call from me to you. Are you not aware?
Of course you were. Of course you were. Okay, ó ṣẹ̀ṣẹ̀ yé mi báyìí. And it is easy for you to judge because you don't know what I am going through out there. Ṣé ìwọ mọ present situation mi tí mo wà ń tàn bẹ́ẹ̀ yẹn ni? Wọ́n lẹ́ni tẹ́yìn ò bá rí kó má máa bínú sí. Tó bá tiẹ̀ rí mi wá béèrè kí ló dé kí ló ṣẹlẹ̀. Torí mi ò mọ̀ yí pé ò béèrè kí ló dé kí ló ṣẹlẹ̀. Do you know that my grandson is just being framed for drugs and murder? And I have all of that to deal with. I have family problems to deal with. Mi ò dẹ̀ blame ẹ lórí èèyàn kankan. Mi ò sọ pé ayé ló ń ṣe mí o. Mi ò ní tàmẹ̀dò ló ń ṣe mí o. Mi ò ní pé àwọn èèyàn kan ló jẹ́ kó ṣẹlẹ̀ sí mi o. Remy, you don't dare to play this game with me. I'm a politician, you know. So what? So nígbà tí wọ́n dẹ̀ wá jẹ́ politician yẹn ọ̀rẹ́ ẹ̀ wá ló wá fẹ́ dà lé lórí pé bóyá Remy, ó dẹ̀ mọ̀ pé this game is my game. Sọ fún mi, ta ni last visitor tí mo ní kó jẹ́ kó wá check inú ilé mi? Ta ni? Ó ibẹ̀ yẹn ló ń lọ. Mo ráyé. Ẹbí mi ni. Honestly ẹbí mi ni. Torí tí ò bá kí n ṣe wípé èmi náà mo ya olè olójú kòkòrò tójú bọlé mọ bí ọbẹ̀ gbé dùn ni. Ẹ̀ka ilé mi ò ní máa ta mí ń dì kí máa sọ pé mo fẹ́ máa sáré káàkiri. Ṣé bẹ́ẹ̀ mi ni mi ò níṣẹ́ tó jẹ́ pé ilé ẹ̀ ni mo wá gbà from day and night tí màá máa lọ. Bí mo ṣe ń tú tiẹ̀ ṣe ni mo ń táyé ọmọ ẹ̀ ṣe. Ẹ̀yin politician tún ti dé àbí? You always find someone to blame for your woes. You know, typical of politicians. You see this time around, o ò lè blame me o fún gbogbo ohun tó ṣẹlẹ̀. I don't even know anything about it. Remy, sọ fún mi, ṣó fẹ́ kí n máa bẹ̀ ẹ́ ni? Do you want me to apologize to you? Ṣé o ti gbọ́ lẹ́nu mi sí? No, lè sọ̀rọ̀. No, bóyá ṣé mo ní òkúnlẹ̀? Sórí ìkúnlẹ̀ ló wà ní tó fi ń sọ pé ṣé mo ní pé kó máa bẹ̀rẹ̀. Sórí ìkúnlẹ̀ ló wà ní. Àbẹ́mi lèmi máa dọ̀bálẹ̀ máa sọ yí pé kó má bínú o nítorí pé mi ò pẹ́. Àbí mo ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún ẹ́sìn pé àwọn nǹkan kan wà náà tó dé mi lọ́wọ́ ni. Kọ́ ọmọ èèyàn kọ́kọ́ accuse of drugs. But that is your business, none of my business. Kò sẹ́ni tó kọ́ mi pẹ̀lú gbogbo yẹn. Kò sẹ́ni tó kọ́ mi rẹ̀ mi. Báwo ẹnu ẹ̀ náà ló wà. Yeah, Barrister Lawson, pleased to meet you. My name is Jerry, but ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè mí ní Captain. Okay, Junior Lawson. I'm a barrister, Junior Lawson. I know you more than most people. Have we met before? Èmi ni Daddy Bukayo, the girl that was arrested for, you know. Oh. Okay, So, this is what I found in her room. I mean, I searched his room and I didn't find anything. No, Men will be men. Men will be men. I mean, what are you implying? What I'm saying is that Jason and Bukayo back close by, then there's every possibility pé àwọn méjèèjì jọ ń ṣe ni. But it's just that Jason is being smarter. Well, I hope you're wrong. Well, so do I, but àwọn ọmọ tá à ń bí ń sìn, à ń láti bá wa watchful ká dẹ̀ máa pray fún wọn, you know. Àwọn ọmọ century yìí ọ̀rọ̀ wọn lágbára àti ẹ̀gbọ́ ti ayé ìgbà tiwa, ṣùgbọ́n táwọn eléyìí ọ̀rọ̀ wọn gba àbójútó, especially àwọn ọmọ tó máa ti bí sílé òyìnbó. Captain, listen. Look, I appreciate you at the West office, me. I appreciate that. But you trying too hard to rope what your daughter did on my son, I won't have that. Listen, kò ṣe gbogbo ọmọ tí wọ́n bí ní millennium yìí ni wọ́n jọ ọmọ burúkú. I mean, there are some kids tí wọ́n bí ní abroad tí wọ́n jọ ọmọ burúkú náà. Barrister, you are misunderstanding. Get in contact. No. Look, listen. If you need my services for your daughter, I'll be happy and willing to help you. Other than that, I won't have you have this conversation with me in my office. Madam, I gave you just 2 minutes. Is that clear? Yes, ma. Okay. Ẹ ṣé ma, nílò jù bẹ́ẹ̀ ní ti àní time yìí ó máa kó tó máa ṣẹlẹ̀. Mo máa sọ fún Junior pé kó take case up. But ṣé wọ́n ní anybody in mind to suspecting it? Ta ni mo fẹ́ máa suspect? Ṣé bí ìwọ náà ló láwọn èèyàn tẹ́jọ́ lórí máa suspect ara yín? Kíkẹ́. Kíkẹ́ bíi ti báwo, you think she is? But èmi náà ń ro ni báwo ni Kíkẹ́ ṣe máa ráyè wọlé sí mi lára bẹ́ẹ̀ yẹn?
because Emily ló fi wá sílé mi. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé maybe you need to now think narrower. You know, ṣé bó ní house help? I mean, please don't be ridiculous, please. Ṣé house help lè jà ìlú lè kú lè. Okay, èmi náà kàn bẹ ìwò náà ni because èmi ló rán ojúmọ́ ló ṣe gbogbo ẹ̀mọ́ nísìn mo ń fi kanra mọ́ fún tó ń kọ́. Kí ló ṣe fún tó? Ṣòro ti dropped problem ẹ̀ náà. What has that got to do with anything? It has a lot to do with it. O mọ̀ pé in a situation like this anybody can be a suspect and you have made a fierce enemy with your daughter. So ó túmọ̀ sí wípé there's tendency for her to overboard as in. Are you saying? We have to look into all areas. That's what I'm saying. All areas. Bí kò lè ò pa ni tòde ò lè pa ni o. Kò dẹ̀ sí ní tó sọ pé ọmọ ẹni ò lè ṣe ni náà. Torí ìpínlẹ̀ mi méjèèjì. Borokini. Kayo, mo ti parí therapy session mi. Congrats. And that means I'll be getting back to work. Congrats. Mo ti arrange meet kan fún ẹ tí mo máa assist ẹ nínú ilé. I share one or two things. Daddy, I do not need a maid. If you don't have time to be a father to me, then don't hire one. I can take care of myself. But Bukayo, where is this coming from? You know, I'm not new on this job. And gbogbo nǹkan tí tó jẹ́ tiẹ̀ náà ló máa ń wà ní best interest me. For 2 months, I felt the impact of a father in my entire life just for 2 months. Well, I think I need to make you sleep over it. But to ronú dáadáa lórí ẹ̀, ṣùgbọ́n. Good night. And keep your maid. Keep your maid. Olóyè Lógúndé. Kábíyèsí. Nǹkan tí mo tiẹ̀ wá ń rò ní pé ọwọ́ tá a wà yìí gbogbo ètòkétò tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ ọ̀dọ́ ìlú wa yìí òun la máa mójútó. Yes, kábíyèsí. Èmi náà rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n èwo lẹ ronú sí báyìí? Ọ̀rọ̀ mine gold mine yẹn ni mò ń wò pé ká ṣí báyìí. That's right. Èmi náà rí pé ìyẹn máa ràn wá lọ́wọ́ torí kábíyèsí ṣe rí tí àwọn ọ̀dọ́ ìlú ọba ní iṣẹ́ gidi lọ́wọ́ ìlú padà polúkú mùsùlùmí ìlú kò ní sí ìdàgbàsókè kankan. Yóò dáa fún mi. So ó ní mo fi fara mọ́ ìyẹn pé kẹjẹ ká bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Torí ẹ̀ ni pé. Ẹ wo kábíyèsí ẹ má bínú pé mo kọ́ ti ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu. Ṣé rí kábíyèsí mo ti ní mo fẹ́ sọ̀rọ̀ yẹn fún yín ti pẹ́. Kábíyèsí ẹ wo bí society ṣe sọ àwọn ọmọ wa dà. Ẹ wo ohun tí society sọ wọ́n dà. Ìjẹkújẹ ìmukúmu sẹ́ni àgàgà kí ó tiẹ̀ wá kó kú àwọn nìkan kò sí tí wọn ò lè ṣe kò sí tí wọn yé pera wọn láì jẹ́ kankan. Ẹ wò mo ti. Kábíyèsí ẹjọ́ wọn pé mo dá ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu sẹ́ni àgàgà gégémù tí àwọn ọmọ wa mú ní ẹnu ọjọ́ mẹ́ta yìí kábíyèsí àtòkèrè ní olójú jíjìn tí mẹ́kún sun o gẹ́gẹ́ bó ń ti ba ilé ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ wọn ò tiẹ̀ wá wọn ro nǹkan rẹ̀ mọ́ rádaràda ní kálukú wọn wá ń bá kiri báyìí kábíyèsí. Gbogbo ìyẹn la máa mójútó àmọ́ àbálò àbábọ̀ ilẹ̀ yẹn gold mine yẹn ni mo fẹ́ ká ṣí ná. Èmi náà rí bẹ́ẹ̀ pé ó dáa ṣùgbọ́n èmi náà màá pe sẹ́nitọ̀ àádìjọ sọ̀rọ̀ bí ó ṣe bá wa yanjú ọ̀rọ̀ lókè náà. Olóyè ìyẹn kò nílò kẹ́ ẹ pé sẹ́nitọ̀. Kábíyèsí tí mo wò ní pé. Bàbá mi ṣé ẹ rí àwa ti ní iléeṣẹ́ tá a fọkàn tán àwọn ọdẹ ló máa supervise iṣẹ́ gold mine yẹn. Ìdí tí mo tiẹ̀ ṣe ń fọ̀rọ̀ yìí tó yín létí gan ni pé tá a bá ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ jíròrò nípa ẹ̀ ọ̀rọ̀ kan àbí méjì tẹ́ bá fẹ́ jẹ́ ká mọ̀ nípa ẹ̀ ìdí tí mo ṣe fi ń tó yín létí nìyẹn. Ṣùgbọ́n pé kẹ́ pé sẹ́nitọ̀ àbí nǹkan kan yẹn ẹ̀yin má ṣe yọnu. Kábíyèsí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kí àjọ. Olóyè àníkẹ́ má ṣe yọnu ti yín mo rí yín ná. Kábíyèsí o
Ìwọ sì wọlé tó àbí ẹwọ́ ló tó dé tó sì dúró bí kíní. Kábíyèsí German lọ kùtùkùtù. Òyìnbó. Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talents, fulfill your dreams. Who's it coming? Ẹ káàsán ma. Orúkọ mi ni Comfort. Èmi ni ọmọ ọ̀dọ̀ tí àwọn dádì gbà kó wá máa mójútó yín. Mo rò pé wọ́n ní kí n máa mójútó jíjẹ àti Get out of here! Mo bẹ́ẹ̀ rí. Am I surprised to see you? How did we get to this? Tọ́lọ̀ bàbá ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. A máa rò bóyá kò gbàdúrà wa ni. Ṣùgbọ́n Ọlọ́run gbàdúrà. A máa rò bóyá Ọlọ́run ti padà lẹ́yìn wa ni. Ọlọ́run ò lọ síbi kankan. Àwọn ẹ̀dá là ń ní sùúrù. See, I want you to go straight to the point. Ṣé nǹkan tí mo gbọ́ nínú news yẹn, ṣé òótọ́ ni, ṣé òótọ́ lẹ ṣe? Rotimi, anything tí bá sọ fún ẹ nípa ara mi ni, nípa ọmọ mi ni. Báyìí tó fi wù mí wẹ̀yìn. Ṣé o fi ipò possible ni pé kí n máa ṣe drop dẹ̀ máa mọ̀ pa ẹ̀? Do you really believe that? This is not a matter of whether I believe or not. Tí mo bá believe, mi ní wà níbí in the first place, so I'm putting it to you to tell me the truth and nothing but the truth. But that's it. Kò sí nǹkan kan tó wà ńbẹ̀. Nothing more. Let's get real here, okay? I'm going to be very, very strict with you. Ní power kankan mọ́. So stop forming and acting like you have. You have nobody. You're here all alone. Everybody take padà lẹ́yìn yín. It's just you and your head. I came out here because I feel I should support you. Really? Nítorí, yeah, that's the truth. Mi ò lè parọ́. Ẹni tó bá ti ṣe èèyàn lóore rí, èèyàn máa ń ṣoore nítorí ọjọ́ iwájú ni. I cannot say pé you have not contributed to my life in one way or the other. And the best thing for me to do at this time is to give it back. And that's why I'm here. Are you sure you're ready to help me? If I'm not ready, I am not going to be here. Okay. What's it? So, what is next? You need to get a lawyer. Yeah, mo ti sọ fún mi kó bá mi bọ́ ọmọ ìsọ̀rọ̀ Junior. Junior? Yes. You want Junior to handle your case? Junior Lawson? Why not? Iye tí mo rántí. I'm not saying he's not capable or not, but the last case tí mi rántí tó handle tó jẹ́ case àbúrò mi. Àbúrò mi kú ni o. So I don't know how you think that kind of person is capable of handling your own case. Okay, Rotimi. Do you
have anyone at all. So anybody. I have a better person, a reliable one. Anima Shao. This is pretty young and ready to deliver. Okay. Harvard graduate, first class, handled 19 cases, 118. Rotimi, me only save you by. Mo need them to me handle everything. Everything ma fi wa okay ni. Me only the gbogbo ton so now. I am giving you my words that Toba handle case, you will be out of here. Like seriously? Seriously. Okay. Mondro. Borokini. Ṣojú ń dùn ẹ́ ni. Ẹ káàbọ̀. Jọ kí ni gbogbo madness tó perform lọ́sàn-án yẹn? Etí ẹ̀ ni. Mi ò mọ bí wọ́n ṣe ń dalẹ́ wọn létí ẹ o. I told you it's not safe for you to go out now. Etiquette mọ́ mi, ẹ jẹ́ kí dáadé ẹ jẹ́ kí anybody wá mi wá. And that's why I got you a maid to keep you company. I told you already, I don't need a maid. Bukayo, I'm still your father and you must listen to me. Get your acts together. Rubbish! Gujẹ America. Yeah. Rẹ̀ra. Gujẹ America ò jẹ. Àdè wá rìn jìnnà náà. A ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ gold tí a sọ̀rọ̀ nípa yẹn. In fact, a ti bá àwọn ìjọba sọ̀rọ̀ and díẹ̀ ló kù iṣẹ́ máa bẹ̀rẹ̀ lórí ẹ̀. Oh, that's nice. Impressive. Yeah. Wow. That's good news. Adélé ni mo fẹ́ kó ṣiṣẹ́ ní. Kábíyèsí. Adérọlá. Adérọlá ni mo fẹ́ kó supervise iṣẹ́ ilẹ̀ yẹn. Mo wò pé since tó yẹ pé òun ti ní experience lórí ẹ̀, a lè ṣe iṣẹ́ yẹn dáadáa. Adẹ̀rí sọ lóòótọ́. Kò tí mo rò nìyẹn. Anyway, iṣẹ́ ńkọ́? A máa dúpẹ́ dọ̀ Ọlọ́run. À ń ṣe ìwọ̀n bá ta lè ṣe. All right. Dẹ̀ ṣọ́ọ̀pù ẹ̀ nídìí ìrànlọ́wọ́ kankan lórí ọ̀dọ̀. Kábíyèsí ẹ má ṣe ìyọnu. Tí n bá nílò ìrànlọ́wọ́, máa bèrè, máa jẹun. Kò sí wàhálà. Kábíyèsí. Oya. Sí mi títọ́. Hi. You must be... Rotimi Salami. Oh. Barrister Franka Hussaini. Nice to meet you. Nice to meet you too. How are you today? I'm very well, thank you. Right. I have just 5 minutes. I'm not even going to take up to that. Okay, let's get to business. I have a job for you. You already said that on the phone? I need you to meet my client today. You didn't even check if you can afford me. See, don't worry about that. And if you win this case, you'll take that price apart from whatever it is you're going to be charging us. Okay, we'll see to that. So we're good? Yeah, we're good. Yeah. What do you want to drink? I'm good for now. We could just set to business. You sure? Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́
ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní, ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé, àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Madam Funto Kalejayi. Have we met? My name is Barrister Adekojo. Èmi ni agbẹjọ́rò tuntun tí ìjọba gbà lórí kéèsì yìí. So why am I talking to you? Because I think I'm your lifeline. Though, mo rí pé drug trafficking business is a family business for me. What nonsense are you talking about? Oh, you are not aware. Mommy ẹ ti were arrested lórí this same case tó kó rẹ̀ sí yìí. Drugs? Oh yeah, mo rí pé o mọ mommy ẹ dáadáa. Rotimi tó jẹ́ boyfriend ẹ, ó ti team up pẹ̀lú mommy ẹ láti get one of the best lawyer. Why nobody is thinking about you here? What do you want? I want to help you. For what price? Smart girl. Tell me you have a plan. A good one. Wait a moment. Ọmọ yín, Funto. Ọmọ mi Funto. Kí ni Funto ní ṣe pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀? I'm need kó jẹ́ witness in your defense. Mi rò bí àyè lè ṣẹlẹ̀, kò lè possible. It's our best shot. Borokini. Oyè níyì. Ó mà ṣe o. Àwọn lálejò lójú kò fi ríran. Adérọlá ni ẹ wá kà pé èèyàn pàtàkì ilẹ̀ ń gba ọ̀rọ̀ ẹbí ẹni gbàgbà ọtí. Èèyàn lásán ìkejì ajá ni. Ó mà ṣe o. Kí ló ṣe? Kí nìkan tó ṣe gan? Ẹ̀yin ò lè mọ̀. Èèyàn burúkú l'Adérọlá. Kódà ó ti ba ìlú ìjẹ́, ó ti ba ilé jẹ́, ó bọ̀nà jẹ́. Ẹ̀yin ni Jason tí wọ́n sọ. Jason tí wọ́n sọ. Kí ló sọ pé mo ṣe? Ẹ má worry. No, talk to me. Kí ló sọ pé mo ṣe? Sorry, trust me, I won't tell anything. Just tell me, what did she say? Ní ọjọ́ tí ọ̀rẹ́ wọn wá síbí ni mo gbọ́ tí wọ́n sọ wípé ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ sí ní lo drug kẹ́ tó kóra àwọn. Remy is our prime suspect. Sentiment talking. Sentiments? I don't agree with you. Because, ọ̀rọ̀ ẹ yé mi. On transfer aggression tó ní pẹ̀lú lọ́sìn. On transfer ẹ̀ sórí ọ̀rọ̀ mọ́ mi ẹni. Kò dé ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀. I know you hate Junior. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o.
ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. mo ráyé mo sá o mo bẹ̀rù ayé ayé tó tó àkàmọ̀ra. wọ́n á fẹ́ ọ nímú wọ́n á fẹ́ ọ lójú àmọ́ wọn ò fẹ́ ọ dénú. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀rẹ́ mi bánu sọ má ṣe bẹ́ẹ̀ nìyàn sọ ìmùlẹ̀ ọ̀rẹ́ ò sí mọ́ kárẹ́ ní bárìn lókun. ẹni ọ̀rẹ́ dá o kó má fi ṣèbínú ẹni abínibí máa ń dání yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ.